Oh yeah, listen. One roof, one vibe. Yeah. Love drum rhythm. The drama plenty. Housemates, we fight, we quarrel, we are happy. We are happy. Housemates, we fight, we quarrel, we are happy. We are happy. Oh yeah, dance, make you forget the worry. Housemates, we fight, we quarrel, we are happy. We are happy. Different lives under one ceiling. Too much energy, too much feeling. Somebody cook, another person chop. The laughter inside never ever stop. The laughter inside never ever stop. Never stop. One kitchen. Continue. Kò sí wàhálà. Torí mi ò mọ̀ bí èèyàn ṣe máa níyàwó ńlé. Tó wá jẹ́ pé àti bá aláṣepọ̀, àdògún adọ́ràn. Ó tètè wá di gbogbo gbà ẹ̀. Every time ara ń ro mi, ẹsẹ̀ ń dùn mí, orí ń dùn mí. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Àwọn ìfẹ́yàwó ni mo fẹ́yàwó ni. Ṣé ìwọ nìkan ló ń ṣiṣẹ́ ni? Ṣé mi ò ṣiṣẹ́ ni? Ọ̀dàràdà. Kí ni Marvelous ń ṣe ní restroom látàárọ̀? Ṣó fẹ́ máa gbé bẹ́ẹ̀ ni? Marvelous, are you okay? Yes, baby. I'm okay. Oh, ṣé lè gbádùn? Ta ni bébì ẹ̀? Ó jẹ́ ṣe nǹkan tó ní ṣe. Kókó rẹ̀ bọ́ta nù lé mi. Ìwọ tán ti láńlàkúlà. Wọ́n ti jẹ́ ǹjẹkújẹ. Gbogbo local government ẹ̀ ló ti fẹ́. Ọmọ àlè. Daddy, mọ́mì ní pé kí wọ́n bá yín pé kí la máa jẹ láàárọ̀ yìí. Ó dẹ̀ ní pé ṣé ìgbàgbé pa máa ṣe bẹ̀. Ìyá rẹ̀ lọ́rùn wá. Kó wá gbowó oúnjẹ. Ọ̀dà, ṣé owó tí ń tún kó lẹ̀? Tẹ́ tún febi pa mí àbẹ́wò. Ṣé bí mo ṣáà ti bẹ̀ yín? Àtọ̀, ó ti bẹ̀ mí. Ọ̀dà. Ìyá rẹ̀ ńkọ́? Lọ pè wá. Ó wá lọ sọ fún pé tọ̀. Èmi o. Mo ní mi lè kówó fún ọmọ o. Kó má tún dàbí tijọ́ sí. Bẹ́ẹ̀ bá wá fẹ́ gbowó oúnjẹ tẹ́ fẹ́ ṣe bẹ̀. Kó bọ́ta, kó wá tọ́ bọ̀wé. Mọ́mì, Daddy ń pè yín o. Wọ́n láwọn ò lè kówó fún mi o. Àyìn o. Kó ya pé náà ni. Nonsense jàtijàti. Kí n tún kówó lẹ̀. Kẹ́ tún febi pa mí. Ṣebí wọ́n ni mò ń kí. Mo ní o káàárọ̀. Ṣé dandan ni? Tó bá kí mi tí ń bá dá ẹ lóhùn dẹ́ ń fi mí lẹ̀ náà. Wo, abeg, fi tiẹ̀ ṣe tiẹ̀. Jókòó ẹ̀ kí n jókòó mi. Kọ́njí tó wà lára mi ni mò ń bá fà lọ́wọ́. Má tún dákun. Ó ṣàrí pé mi ta sí ẹ. Okay, tó o bá mind. Ṣé kí wọ́n bẹ́ẹ̀ forí páńgbà yẹn? So that wàá lè come. Thank you. I'm not interested. Kò ń ṣèwọ ló máa kọ́ mi pé orí ni irun wà. Tí máa fẹ́ jó sopi, mo mọ̀ ná bathroom. Ìdá náà ọkọ mi kí ló máa jẹ? Àbí kí n bẹ boil rice? Mi ò jẹ. Ọ̀tọ̀ ló ń jẹ ẹ̀mí. Ọ̀tọ̀ ló ń jẹ ara. Ọ̀tọ̀ ló ń jẹ abẹ́. Omi èyí tí mo fẹ́ jẹ. Tó bá dẹ̀ ti lè fún mi, then leave me alone. Ẹ dákun. Èmi alóde tẹ ni wàá mọ̀ tọ́ bọ̀wé. Lórí kẹfọ́ ọmọ lówó tá a fi jẹun, ṣèbájọ jẹ́ ni. O ṣeun fún béèrè tó béèrè. Yorùbá ní ẹni ó bá béèrè ọ̀rọ̀, ń lọ fẹ́ di rẹ̀ gbọ́. Ijó òní tí mo kówó fún ọ, pé kẹ́ ẹ fi dáná lẹ̀ kí n tó dé. Ǹjọ́ rántí? Kí ló ṣẹlẹ̀ sí? Níwà tọmọ rẹ pọ́nlé. Ṣèbí àyìn náà mo jòkó sí njọ́ náà. Tàjọ ń yán.
láìṣogun ìdílé nítorí pé bí ń pa mí ìrìn oúnjẹ jẹ tí mo sì fowó oúnjẹ lẹ̀ káàtì ẹ̀ wá ní pọ́nlé òun gọ̀ ọmọdé ni kò mọ bí wọ́n ti ń rówó ńgbà tí ò ṣiṣẹ́ kówó wọ́n máa ń bun ni ṣé ìwọ tó wá mọ̀ pé tọ̀ ewu orí mo fi ń ṣe wàhálà káàkiri kí n tó rówó owó ọ̀hún mú wálé ṣé ìwọ ló yẹ kó o tún wá ṣerú tó o ṣeun ìdínú ńgbà tó dé nìsín tó níyà òun ní kò ń gbowó oúnjẹ wá mo wá nítọ̀ ń lè kówó lẹ̀ kó lọ pè ya rẹ̀ wá kó wá tọwọ́ bọ̀wé bẹ́ẹ̀ bá ti lè tọwọ́ bọ̀wé ìní kówó lẹ̀ ń ya wọlé ń máa sọ mi ń gbọ́dọ̀ mọ̀ súrá lọ ń lọ wá nǹkan jẹ. ṣé kò jù bá ń lọ ṣé nítorí rẹ̀ lẹ fi fẹ́ fún wa lówó oúnjẹ mọ́. kò jù bá ń lọ o. ó dáa ní ẹ mọ́ bínú irú ẹ̀ ò ní wáyé mọ́ ìwọ náà ò sì sọ fún bàárẹ̀ pé kán mọ́ bínú. Dádì ẹ má bínú, irú ẹ̀ ò ní wáyé mọ́. ọ̀dà mo ti gbọ́ ń tẹ́ wí kò sí ìyọnu lóòótọ́ ń tẹ́ ẹ ṣe dùn mí ó sì bí mi nú amátọ̀ ẹ̀yin náà mo ní ẹ̀yin náà mo fi ń ṣèkejì ara ìbínú délẹ̀ bọ́ ọ bá wọ inú ilé lọ wọnú gbànú rẹ èmi náà ti mọ̀ pé ẹ fẹ́ ṣe bẹ̀ mo ti kó owó díẹ̀ sínú gbànú rẹ o lè sọ fún pọ́nlé kọ́lọ̀ kó wá ẹ̀yin náà má bínú pọ́nlé ìwọ náà má bínú sọ gbọ́ owó tí mo fi ìbínú gbà lọ́wọ́ rẹ ń dá padà fún ọ sọ gbọ́ ń dá padà fún ọ. Yes. Bísọ́lá kí ló dé tó ń ṣe báyìí fúnra ẹ̀ àbí ṣó ti ní ọjọ́ kan tí mo bá yẹ̀ lọ́wọ́ wò pé nǹkan tó ń ṣe nínú iléeṣẹ́ yìí kò dáa. Rárá sà. bẹ́ẹ̀ wà tó ṣe wá dìísà lójijì pé o ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú mi mọ́ ṣé mo ṣẹ̀ ẹ́ ni. Bísọ́lá tó dẹ̀ mọ́ mo ṣe nífẹ̀ẹ́. Ẹ má bínú ọ̀gá. Ṣé rí gbogbo fífẹ́ ọ́fíìsì yìí ó ti sú mi. Ẹ̀yin náà máa wò ó nítorí pé màá ti yín fẹ́ra wa mi ò ráyè fọkùnrin kankan. Lóòótọ́ mo mọ̀ pé ẹ̀ ń fún mi lówó ẹ dẹ̀ ń sanwó oṣù gidi fún mi. But mi ò lè máa bá báyìí lọ. Ṣé mi náà ní lọ́kọ ni? ṣé o rántí èmi ò ní mi ò fẹ́ o Bísọ́lá ìwọ ló yarí tó ní o ò lè lọlé olórogún ó ní o lè fẹ́ni tó ti níyàwó ńlé. Màmí ti kìlọ̀ fún mi láìmọye ìgbà. Wọ́n ní títí tí máa fi wọlé sùn mi ò gbọ́dọ̀ yálé olórogún. ok ṣé o ti wá rí ẹni tó fẹ́ fẹ́ báyìí. Rárá mi ò tí ì rí. Mo kàn fẹ́ jìnnà sí bíbáyìí ni bí Ọlọ́run á pèsè tèmi fún mi so that ọkàn mi á lè balẹ̀ tí n bá pàpà lọ́kọ. Bísọ́lá ò bá má jẹ́ kọ́rọ̀ ẹ dàbí ẹni tó gbọ́ kúkú òjò tó dominú àgbàdà nù tó bá tiẹ̀ wá decide láti break out mi bó tiẹ̀ jẹ́ pé mi mọ nǹkan tí mo ṣe fún ẹ bọ́ tó bá ní sùúrù ká sì jọ wà títí tó máa fi pàdé ọkùnrin alálùbáríkà tó máa fẹ́ àbí tó máa fẹ́ tó dẹ̀ máa nífẹ̀ẹ́. Come here. Again. Fọlá. Yes. Guess what? Kí ni ẹ? Mo lọ rí ọ̀gá pẹ̀lú ọ̀rọ̀ tájọ sọ. Okay, so kí ló wá sọ? Níṣe ló ń bẹ̀ mí, wọ́n ní kí n má lọ, wọ́n tún kíìsì mi. Mo sọ fún ẹ náà, ọ̀gá ò ní fẹ́ fi ẹ́ sílẹ̀. Máa lọ o, and jọ nítorí Ọlọ́run. Tọ́gà bá pè ẹ́, tó bá béèrè anything lọ́wọ́ ẹ̀. Wọ́n sọ anything fún wọn o. Ṣáà sọ fún wọn pé èmi àti ẹ àjọsọ nǹkan kan. You should trust me on that now. Nǹkan tó bá ti pè lọ́rọ̀ àṣírí ni. Wọn tẹ̀lé ever gbé anything látẹnu mi. Ó ṣe gan Fọlá. Màmá lọ next week. But at least wàá ṣe wàá máa kí mi Ìbàdàn náà.
Abba, màmá á kí ẹ ń bàdàn náà. ok so báwo wà ni? Kí nìyẹn? kí ni tó fi sójú ara yẹn alpha tó ṣiṣẹ́? Mo ti di virgin padà. lórí a máa bára wa sùn lásán lásán ó wá ń bá mi yan òdì nínú ilé. Is it my fault? so tí n bá gbọ́ yín dáadáa nǹkan tẹ̀ ń sọ ni pé látìgbà tẹ́ ti marry ẹ ní girlfriend kankan tẹ́ máa bá ṣeré. Not even one. I love my wife. Even tá bá tiẹ̀ máa ń jà, we fight and we settle. And látìgbà tá ti marry mi rò pé a ja ìjà kan rí tí ó wá pe family lèmi lórí tàbí tèmi náà fẹjọ́ ẹ̀sùn family. Kò ṣẹlẹ̀ rí. Tá bá tiẹ̀ wá níjà débi pé bóyá ó wá ń bínú tó ń pariwo tí ara mi ò bá gbà mọ́, the least I can do, màá mú ẹ̀wù màá wọ̀ màá dẹ̀ kó nu lé fún. Tó bá yá tí n bá padà dé ó possible ká rẹ̀ ti rọ̀. Wow. So bẹ́ẹ̀ ṣe wá ń sìn ẹ ní àwọn ọ̀rẹ́ tẹjọ́ máa ń jáde bóyá lọ sí club party or anything? No. Èmi ń kọ̀ rẹ̀ àbí ẹni tí ò ń lọ club tí ò dẹ̀ kí ń lọ party kí ló kàn mí. Èèyàn kan tí mo máa ń bá sọ̀rọ̀ dáadáa òun ni colleague mi kan níbi iṣẹ́. A kàn máa ń jọ ń share experience. Ó ga o. Àwòkọ́ṣe nìyí o. Honestly àwòkọ́ṣe dáadáa ni. But ìgbéyàwó easy o. Ṣe mọ̀ Yorùbá ní ohun tó kọjú sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Kọ́lọ́run má jẹ́ ká fẹ́ ayaláya. Tí Ọlọ́run bá ṣe tá bá fẹ́yàwó tiwa a máa enjoy marriage. Àmọ́ tí ọkùnrin bá ti fẹ́ ayaláya tí obìnrin náà fẹ́ ọkọ lọ́kọ wàhálà ni. Wẹ́ ọ̀rọ̀ lẹ́sọ̀ but báwo lèèyàn ṣe fẹ́ mọ̀ pé ìyàwó téèyàn fẹ́ fẹ́ sílé she is the right woman? Because ṣe rí èmi tẹ̀ ń wò yìí mo ti pàdé obìnrin tó pọ̀ gan-an mo dẹ̀ kẹ́kọ̀ọ́ lára gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan. Àmọ́ tí má ní kí n mẹ́nu bà ọ̀rọ̀ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ilẹ̀ á kún. But nǹkan tí mo kàn observe ni pé àwọn obìnrin ní apá àbí kan wọ́n fi ìwà jọra, ní apá àbí kan wọ́n tún fi ìwà jọra. In fact girlfriend mi ìyàwó mi tó ń bọ̀ ìgbà míì tí n bá dájókòó tí n bá rò á tún máa ṣe mí bíi kámi like pé bóyá ṣé ìyàwó mi ni mo fẹ́ fẹ́ àbí mo fẹ́ fẹ́ ayaláya, ṣé tá bá marry ṣé àní ní problem, ṣá máa ní peace, you know. Dájúdájú ó máa nìkan tẹ̀ rí kẹ́ tó ní ọkàn yín ṣe kámi lórí ẹni tẹ́ fẹ́ fẹ́. So kí lẹ rí? Ṣe rí lákọ̀ọ́kọ́ nǹkan tí mo kàn discover ni pé these days ọ̀pọ̀lọpọ̀ àwọn married women wọ́n yànlè. Mean pé obìnrin tó ti wà ní ọkọ tó wà lábẹ́ ọkùnrin ó tún yànlè. Ìwà burúkú nìyẹn, ìyẹn ò dáa. Because tí obìnrin yẹn ò bá parẹ́ ńjọ́ kan á pa ọkọ. Ṣé mọ̀ ìgbà tó mọ̀ pé ojú òun ṣì wà ń ta kí ló marry fún? Ok ẹ jẹ́ kí n fún yín ní scenario kan nípa ara mi kí n tó wọ school. Ó ní lady kan tèmi àti ẹ̀ ń fẹ́ra ń gbà yẹn a dẹ̀ love ara wa gan. Bàbá ẹ̀ lówó so èmi ti notice pé wọn ò lè jẹ́ kí n fẹ́. Àmọ́ kí n má lọ ṣe àṣedànù, kí n má lọ gbé ọkàn mi síbi tí wọ́n á ti break ẹ̀ tó bá yá. Díẹ̀ mò ń gbé ọkàn mi kúrò lára ẹ̀. But a máa ń ṣeré gan, a máa ń collabo gan. In fact ó máa wá láti ilé a wá bá mi ní school nígbà tí mo ní admission. A máa collabo kó tó padà sílé. But guess what? Later girl yìí marry ó fẹ́ ọmọ rẹ̀ bàbá ẹ̀ kò dẹ̀ sọ fún mi ó dẹ̀ ṣe wọ́n bá mi ní school. Irọ́ ni o. Ó ti marry ó dẹ̀ tún gbé ara rẹ̀ wá bá yín. Ìyàwó ilé
ó ń yàlè. But Mr. Bosun, àwọn obìnrin tó jẹ́ pé tí ọkọ wọn tí ó bá fẹ́ bá wọn láṣepọ̀ nulẹ̀, wọ́n máa ń complain, wọn kì í gbà. Bí kan ní orí ń ro mí, ẹsẹ̀ ń dùn mí, kíní kan ṣe mí. Ṣé a lè sọ pé bóyá nítorí pé wọ́n ń yàlè ń ta ni ò jẹ́ kí wọ́n gbà kí ọkọ wọn súnmọ́ wọn wọ́n nulẹ̀? Ó depend, ṣé mọ̀. Èmi nínú wọn, ó possible kó jẹ́ pé ó lẹ́ni tó ń bá láṣepọ̀ ń ta. So bóyá ó ti dóko ń ta, tó bá délé, tọkọ ẹ̀ bá ló yá, kò ní dáhùn. Á ló rẹ̀ òun, kíní kan ṣe gbá, á máa complain. Àmọ́ kò ń ṣe gbogbo wọn. Bro, are you okay? Yeah, mo wà okay. Mo ti rántí ìyàwó ọ̀rẹ́ mi kan ni, colleague mi lọ́fíìsì. So èmi àti ẹ̀ máa ń sọ̀rọ̀ marriage gan. Ó máa ń fi ọ̀rọ̀ lé lọ̀ mí, èmi náà dẹ̀ máa ń share tèmi pẹ̀lú ẹ̀. So recently ló wá sọ fún mi pé ìyàwó òun máa ń complain tó ń bá ti fẹ́ súnmọ́, bí kò ní ara ń ro òun, ẹsẹ̀ ń dùn òun, kíní kan. Wow, ìyẹn tún le o. Normally kò kí ń ṣe nǹkan tó dáa kí obìnrin kó máa deny ọkọ ẹ̀ tó bá ní ó yá. Àmọ́ tírú ẹ̀ bá ti wá wáyé, bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ó gbọ́dọ̀ ní good reason tí obìnrin yẹn máa ní tó fi deny ọkọ ẹ̀. Then òun àtọkọ ẹ̀ á jọ sọ láàrin ara wọn, wọ́n á dẹ̀ fi understanding gbé, ṣóyé yín. Àmọ́ tó bá ti ń di lemọ́lemọ́, nǹkan míì ti wọ̀. In fact, nǹkan tí mo sọ fún gangan nìyẹn. Bro, ẹ ní bínú. Ó dàbí pé ìyá ẹ̀ ti miss mi, ó ti ń pè mí. Alright, kò sí wàhálà boss. Tẹ̀ ti try, tẹ wá kí mi lénìí. And again, mo really enjoy company yín gan. And I appreciate. You are welcome, brother. Àjọwà náà ni, kò sí wàhálà. Màá tún máa yọjú sí yín. Ó ní mo ti ń pè látẹ̀ǹkan sìn kó wá ṣe nǹkan tó fẹ́ ṣe. Òun ni ò gbé kọ̀ yẹn. Máyọ̀wá. Àbí ká ní Cynthia yẹn àlè ni. Mo ti ń pe nọ́mbà ẹ̀ látàárọ̀. Why tó bí ìkọlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Why are you calling me? Máyọ̀wá. Mi láì tó ṣe ń ṣe sí mi látàná. Okay. Tó bá jẹ́ nǹkan tó máa jẹ́ kó wà happy nìyẹn, bóyá jẹ́ ká ṣe ń gbà yẹn. Bóyá jẹ́ ká wọlé. Are you serious? Yes now, I'm serious. O lè máa lọ nílé máa bá ẹ. Má pẹ́ tó máa fi wá o. Torí pé máa change mind mi sí. Ṣé kò ń ṣe pé mo ti fi iná sórí òrùlé sùn? Kó má lọ jẹ́ nǹkan tí mò ń rò. Torí Cynthia all the time ó máa ń complain tí n bá fẹ́ súnmọ́. Kí ló lè fà á? Ó ń ṣiṣẹ́, èmi náà ń ṣiṣẹ́. Ṣé I don't understand. Ṣé Cynthia yẹn àlè ni? We are happy. Oh yeah, We are happy. oh yeah, We are happy. We are happy. We are happy. finish. Hello babe, where are you now? Mo ti fẹ́ dé bus stop. Tí bá débẹ̀ máa pè ẹ́. Alright there. Mo ṣì wá nílé mò ń dúró dè ẹ́. Sórí Bísọ́lá ìgànṣẹ́. Mi mọ̀ wáyà tó decide láti máa bọ̀ lọ́jọ́ iṣẹ́. Ṣebí weekend ló yẹ kó máa bọ̀. Kò sí nǹkan tí mo fẹ́ fi kún báyìí sí. Màá létí débi iṣẹ́. Mọ́mì mò ń bọ̀, mo fẹ́ dọ́dọ̀ retí. Mọ́mì, Pọ́nlé. Ṣé ìwọ ò lórí tó ń rò ní? Àbójú yìí tí o. mọ́mì, kí ni mo tún ṣe ń sìn? Ṣé rò pé mò ń parọ́ ni?
ọmọ ẹni ìbájọ ni àbáyọ. Wọ́n ní ràn mẹ́tẹ̀ yìí tó sì lèmi mọ́ ń gbọ́. Lásìgbà tó ti tán níléèwé, kò sí nǹkan pàtó báyìí tó orí gbámú. Àfi kó o múra kó Ọlọ́run lọ ọ̀dọ̀ retí ọ̀rẹ́ rẹ lójoojúmọ́. Ọjọ́ tó bá sì lọ ọ̀dọ̀ retí rẹ̀, ó parọ́, ó ní ìwọ wọn ní ọwá fún íńtáfínì àbí kí ló ti máa ń pè. Yóò kù tó yí ọ, ọlọ́mọdé ó pẹ́ ni. Ìbọn ti rò pé láéláé lèmi àti bàárẹ̀ ó mọ ọbẹ̀. Kò sí wàhálà. Ó tó kẹ́kọ̀ọ́, ẹni a wí fún ọba jí ó gbọ́. Ọmọ yìí fine ṣá. Kí ló ṣe? Pọ́nlé, kí ló ṣe ẹ́? Are you okay? Bọ́dá Bọ́sún, ẹ káàárọ̀. Kí ló ṣẹlẹ̀? Ojú ẹ̀ yóò rẹ́rìn náà. Kò sí nǹkan kan, mo wà okay. You know you can talk to me. A lè sọ ọ́ bóyá nǹkan tó need. Ó lè wà lọ́wọ́ mi náà. Pọ́nlé, tí ẹ̀ súnmọ́ bí náà, jẹ́ ká sọ̀rọ̀. Tára òun sáfàrà. Àyìn Pọ́nlé ń kọ́ tiẹ̀. Mo wọnú yàrá rẹ̀ nísìnyí rí. Só ti jáde ni. Ìyá Pọ́nlé, ṣebí wà mọ̀ ń bá wí? Kí ló dé sí òsì? Bá Pọ́nlé. Ìyẹn dán lóhùn. Ṣé bá ti fọ́ lẹ́rán rè tá a mọ̀ wo Pọ́nlé ràn? Kí ló tún ṣe? Pọ́nlé ò hùwà bí ọmọ tó lẹ́kọ̀ọ́ o. Látìgbà tí Pọ́nlé ti parí iléèwé rẹ̀, ṣé ò yẹ kó ti bóde kó lọ rèé wáṣẹ́? Nítorí ó fi bóde kó wáṣẹ́ lọ, irọ́ ni ó mọ̀ pa. Bí ò bá lọ íńtáfín lónìí, yóò lọ lọ́la. Àyìn tí máa ń sọ fún mi náà nù tí bá ń jáde. Mo sì máa ń gbàdúrà fún pétọ̀. Ọlọ́run ràn lọ́wọ́. Bá Pọ́nlé. Irọ́ ni Pọ́nlé ń pa o. Kò lọ íńtáfín kankan o. Ìgbọ́n tó wí. Bẹ́ẹ̀ ni, ẹ má jẹ́ ó máa fún yín bóbò mu. Ó lárúgbó ọlọ́pàá kan tí máa ń tẹ̀lé káàkiri. Atókùmọ̀kù amọ̀lọ́run mọ́ lọ. Ó sì rò pé òun mọ̀. Kọ̀kẹ́ bó ti ń yọ́ só, òun ní ń yọ́ gbọ́. Àgbàlagbà ọlọ́pàá. Àyìn dákun, bóò ló ti mọ̀? Sóbì nǹkan ni mí ni. Eré orí igi àsìkò ọmọ ẹdun. Àyàfi nǹkan tí n bá fẹ́ mọ̀. Àìmọye irọ́ tí máa ń pa. Tí ó lọ ń lọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun Rèrètí. Ó wá níjọ́ kan tí mo fẹ́ mú lọ́gọ́rùn ọwọ́ bá mo dìídì tẹ̀lé ni. Mo fẹ́ wò bóyá lóòótọ́ ni lọ sílé Rèrètí níjọ́ náà. Sóhun ò sí kú mọ̀ pé èèyàn ń tẹ̀lé òun. Àfìgbà tó dójú ọ̀nà tó yà tó gba bòmíì lọ. Bí mo ti dúró níjọ́ náà tí ń wòórè tó fi yà síbi ọkọ̀ ọ̀gá ọlọ́pàá kan. Àyà mi ti ẹ̀kọ́ fò lọ pé sí ìpọ́ ọmọ mi dáràn. Àbí kí ló lè máa wá nínú mọ́tò ọlọ́pàá. Ibi mo gọ sí tí mo wá aró sí. Ibẹ̀ mo ti rí tí Pọ́nlé ti ń dì mọ́gọ ọlọ́pàá. Pọ́nlé ń lọ ọmọ àgbàlagbà ọlọ́pàá. Èmi sáà mo bí n sáà lè máa parọ́ mọ́. Àyìn nígbà tó wá rí, ǹjẹ́ o tiẹ̀ pé kó o jẹ́ mọ̀ pé ó ròhùn. Àtìgbà náà lèmi ti máa ń wòran gbogbo bí sí máa ń parọ́, èmi mọ̀ pé irọ́ ní ń pa. Yóò dé wá bá mi nínú ilé lónìí. Èmi lè fẹ́ ṣe fún. Àbí sí ẹ ti gbàgbé? Ẹ ti gbàgbé ọmọ lára? Ṣé ẹ rántí bó ṣe sá lọ tó bọ́kùnrin sá lọ láti yẹ ọdún tí ò padà wálé mọ́? Nítorí ọwọ́ líle tá a fi mú. Àyìn ṣé bá ṣe wá máa wo Pọ́nlé nù tóun ó tún fi ṣìnà. Ẹ wò ẹ dákun bàbá Pọ́nlé, ẹ jẹ́ àṣẹ díẹ̀díẹ̀. Ẹ wò èmi ò fẹ́ kí Pọ́nlé náà tún wá sápò ńlé fún wa. Àbí mélòó gan mo bí? Àyìn àmọ́ síbẹ̀síbẹ̀ náà a lè fọ́ lẹ́rán ká máa wo Pọ́nlé ràn. A pè náà ni tá a dá jókòó tá a bá sòótọ́ ọ̀rọ̀. Ẹ wò ẹ má ṣe yọnu, ẹ fún wa nígbà díẹ̀. Ń bá a sọ̀rọ̀ obìnrin sóbìn. Nǹkan fẹ́ kétí yín di sí gbogbo òrìnkúrì tí ń rìn ló jẹ́ kí n sọ fún yín. Ọmọ má pa mí, ọmọ má pa mí, ńgbọ́ bá yá yóò di ọmọ má para rẹ̀. Ní tí ẹ̀gbọ́n rẹ̀ tọ́ra wọlé tẹ́ ẹ sákò ńlé lórí pé àti burú mò ń jù, à ń pariwo mò ń, àfóun láyè, àjóhùn ó ṣe ń tó wò ó, ọ̀sátẹ̀ lọ́kùnrin lọ.
àgbúrò rẹ̀ tí etí ìpọ́nlé ò sì di tójú rẹ̀ ọ̀fọ́ òun náà tún ti fẹ́ ra wọlé ìtẹ́gbọ̀n rẹ̀ ra wọlé kò sí yọ̀nù. Ṣé o mọ nǹkan tó máa ṣẹlẹ̀? Mo máa fẹ́ nọ́mbà mi sìn then tó bá di bí 4:30 rọ̀lẹ́ make sure pé o pè mí torí mo expect àlejò kan lénìí and in fact ẹni ẹ̀gbọ́n ti wà lọ́nà báyìí mi bá ní kájọ máa lọ shop but nílé ìjọ lọ báyìí. kí lẹ tiẹ̀ ń tà náà? Fóònù là ń tà a dẹ̀ máa tún fóònù ṣe both UK use and new one. Okay, but ṣe sure pé mo bá mi wáṣẹ́ yẹn? Ìyẹn ò ṣe problem, trust me on that. Ìwọ ṣáà máa múra lẹ̀ o máa tó bẹ̀rẹ̀ iṣẹ́. Okay, ẹ ṣé. Jọ̀ọ́ excuse me. Hello dear, mo ti wá junction yẹn o. Alright, mo ti ń bọ̀ nsìn máa bá ń bẹ̀ láìpẹ́. Pọ́nlé, please I have to go now. Ọ̀ràn ti àlejò tí mo sọ fún ẹ yẹn ó ti dé jẹ́ kí n lọ pàdé ẹ̀. Nọ́mbà tẹ́lẹ̀ máa fún mi kọ́. O lè save ẹ pẹ̀lú brother Bosun in case kó má lọ dá wàhálà lẹ̀. Mo ti save ẹ̀. Màá pè yín or mo lè chat yín. Kò sí wàhálà màá máa retí kọ́lẹ̀ or chat anyone but o ṣáà ti wà okay àbí? Yes, mo wà okay. Ó yá smile for me now tí ẹ rẹ́rìn. Níbo ni bọ̀bọ́ yìí wà náà? Òjò ló ti fẹ́ rọ̀ yìí. In fact ẹ̀yin àti girlfriend yín ẹ really match ara yín gan. No rárá o kò kí ń ṣe girlfriend mi, she's like a sister to me. Oh okay, mo rò bóyá ń date ni o torí mo mọ̀ dáadáa. Ṣé o mọ̀ rí ni? Yes now, ṣebí Pọ́nlé ni. Mo mọ̀ dáàdì ẹ̀ wọ́n máa ń jẹ bíbá ẹ̀ dáadáa. Ìgbà míì gan dáàdì ẹ̀ máa rán pé kó wá lóúnjẹ fáwọn bíbá. Wow, that's very nice. You know what? I'm ríra later. I need to go see someone now. Alright, kò sí problem. Bye bye. Bọ̀bọ́ yìí fine ṣá. Bọ̀ ẹ dúró náà, ṣé Pọ́nlé nìkan ló wà ládùúgbò yìí? Àbí kí lọmọ yẹn gan ní táwa yòókù òní? Anyways, it is our time. The beautiful ones are not yet born. Àkísà náà ló gbàrí. Àwa náà ti jáyé tiwa síwájú. Bó tiẹ̀ jẹ́ pé àti ìríbi sẹ̀rùkà náà. God when? Ọlọ́mọ má gbàgbé mi síbí báyìí. I have missed you so much. Èmi náà miss ẹ. So, báwo ni Ìbàdàn? Báwo ni ọ́fíìsì ẹ? Ọ̀gá ẹ, àwọn colleague ẹ? Wo Ìbàdàn wà o. Báwo ni? Ìwọ ńkọ́ báwo ni iṣẹ́? Well, as you can see, your husband is shining. Èmi náà rí i. Okay, so ṣé kí n gbé ẹ lọ sí restaurant kan kó wá oúnjẹ jẹ náà? So o ò dáná? Hey, dáná kẹ̀. Ayé wa dà. Wò ó, má jẹ́ ń tàn ẹ́. Láti ọjọ́ tí mo ti kó dénú ilé, mi ò tíì gbé pọ́ọ̀tù kaná. Ó ní restaurant kan tí mo ti máa ń jẹ nsàlẹ̀ ń bẹ̀ yẹn. Because ìgbà míì ó máa ń pẹ́ kí n tó dé láti ibi iṣẹ́. So ilẹ̀ á ti ṣú. Á dẹ̀ ti rẹ̀ mí. Mi ò ní lè dáná mọ́. Okay, kò sí wàhálà. Mo ti wá bí ń sìn. O ò ní jẹun tà mọ́. I trust my baby. So báwo ni ká yẹ ṣe báyìí? Because mo ti late already. Mi dẹ̀ mọ̀ time tí ọ̀gá máa wá. Tó máa wá check wa ní shop. Bí mo ṣe ń bọ̀, mo rí ọjà kan tí èèyàn ti lè ra nǹkan. Màá try máa lọ síbẹ̀, máa lọ ra àwọn nǹkan kan wálé. Bí àkàrà ń jẹ sílé. But are you not tired? Why tó fẹ́ ní rest? Tó bá dé dọ̀la wa lọ sọ́jà. No, má worry, mo wà okay. Alright, then bí èlò ló máa need láti ra nǹkan tó fẹ́ rà? Má ṣèyọnu, I will take care of it. Ìwọ lè máa lọ bí iṣẹ́ ń tiẹ̀.
You see now. Now, tell me one reason why I should not love you. I love you too. Oh yeah, listen. One roof. Only. Kí ló ṣe ẹ́? Wá àti fèsì ẹ rí báyìí. Are you okay? Báwo lẹ ṣe expect pé kí n wà okay? Kí ló ṣẹlẹ̀? Láti bí oṣù mẹ́ta. Ṣé lè rí tẹ́ ṣe fún mi lélẹ́yìí? Ṣé màá ti yín lágrímẹ́ǹt pé anytime tí bá ti wá sọ́dọ̀ yín lẹ máa gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì? Iṣẹ́ tẹ promise mi ńkọ́? Olúwapọ̀nlé, o lè má gbà mí gbọ́. Àmọ́ trust me, mo ń ṣiṣẹ́ lórí ẹ̀. O mọ̀ pé iṣẹ́ ìjọba kò kí ń wá kíákíá bẹ́ẹ̀ ṣe rò. Ó gba time. A máa ń process ẹ̀ ni. Ìwọ kàn ní sùúrù fún mi díẹ̀. So ti gbọ́. Ó dá mi lójú pé láìpẹ́ láì jìnnà dídùn lọ́sàn máa so. So ẹ dẹ̀ fẹ́ kí n gbà yín gbọ́? Pọ́nlé, trust me, mi lè parọ́ fún ẹ. You know what? Mi ò ní ever tẹ̀lé yín lọ sí hòtẹ́ẹ̀lì mọ́. Ó dìgbà tẹ́ bá mi wáṣẹ́. Àbá Pọ́nlé, kí la gbé kí lo jù? Ibo la tún já sí yìí? O ò lè ṣe yẹn. Tó bá ṣe yẹn, bí ìgbà tó bá ṣá mi ládàá ni. Èmi ti sọ tèmi. Mo mọ̀ pé ò ń ṣeré ni. O ò ní lè ṣe yẹn. Pọ́nlé, where do you think we are going? Jai. Ẹran lọ. Kí ló ń ṣọmọ yìí náà? Mo dẹ̀ ti múra lẹ̀ kó tó dé. Mo ti gbéṣẹ́ lura. Mo ti mú pẹ́ lórí ẹ̀. Kí ló ṣe máa ń ṣèyàn ọmọ yìí náà? Ṣé ẹ rò pé iṣẹ́ ìjọba náà ló wá easy bẹ́ẹ̀ yẹn? Tó bá jẹ́ pé iṣẹ́ ìjọba easy ni, ṣó rò pé èmi gan gbaṣẹ́ ọlọ́pàá ni? Kò easy náà ni. Nǹkan tó wà nílẹ̀ la náwó mú ni. Ọmọ yìí ọ̀rọ̀ yín gan kìlọ̀. I don't understand. Anyways, ẹ lè understand. Kò lè yé yín àtọ́. Àmọ́ èmi náà mi ní dẹ́yìn lẹ́yìn yín. Ìgbà tí n bá fi okó tí mo fi dára sí yín lára, tí mo yọ idọ̀ yín lé yín lọ́wọ́, orí yín á pé. Kò sí wàhálà. Ìwọ máa lọ. Máa pẹ̀lú mi. Mr. Yinka, manager ní kí n sọ fún yín pé tó bá dọ̀la, ẹ̀yin lè máa wà ní charge ATM machine. Then wọ́n ní gbogbo new account, wọ́n ní kẹ́ send report yẹn sáwọn láàárọ̀ ọ̀la. Wọ́n fẹ́ kó lè tẹ̀ torí meeting tán lọ ní zona ní next week. Okay sir, màá ṣiṣẹ́ lórí ẹ̀ sir. All right. Oh yeah, listen. Àtúrọ́kadà ń bí easy o. Mansura. Abẹ́ mọ̀ bí tí ń wò. Kò tiẹ̀ gbọ́ pọ́n ń pè. Mansura. Ẹ ń pè mí. Àtìgbà mo ti jẹun tán látẹ̀ẹ̀kan. Ẹni tí ń wò. Ó dàbí pé òun ronú. Kí ló dé? Kí ló ṣe ọ́? Ẹ sì jàre bá Pọ́nlé, mo wà okay. Ọjẹ́ sọ̀rọ̀ ọ̀tá. Bọ́ bá sọ̀rọ̀ ọ̀tá ní ìsìn. Ńlá wà nǹkan ṣe sí. Bọ́ bá sọ tí ń ṣe ọ́, bó láti wà nǹkan ṣe sí. Bọ́ bá ní nǹkan kan ò sí ọ́, irọ́ ló pa. Torí ojú rẹ tí mò ń wò yìí, kò jọ ojú Mansura tí mo mọ̀. Ṣé shop ẹnu yín bò? Ṣé lè keep secret? Kò sí nǹkan tí màá sọ fún yín tó ń sìn tí màá máa gbọ́ everywhere káàkiri o. Lọ́jọ́ orí mi. Ọya, súnmọ́ mi yáàyè. Wá jókòó. Kọ wá sọ tó bá ṣẹlẹ̀. A sì máa ń tàṣe sí. Kí ni nǹkan náà? Lákọ̀ọ́kọ́ ná, ó tó di wípé mọ̀mísí mi kú. Ó ní àwọn owó kan tán yá láti microfinance bank. Àwọn owó tí mo dẹ̀ ń sọ yìí, owó tó pọ̀ díẹ̀ ni. Yóò tó bí èlò. Wọ́n gba 200,000 naira níbì kan. Wọ́n dẹ̀ tún gba another 400,000 bò mí. Kò tún síbẹ̀ o. Ó tún lójúmọ́ tó tún san o, ìyẹn 50,000 naira náà gbà ń bẹ̀. So everyday náà máa ń san yẹn. Ọdún mo tẹ̀ ti yanjú yẹn ná, mo tẹ̀ ti san yẹn tán already.
àmọ́ àwọn méjèèjì tó kù tí mi tí ì sọ yẹn àwọn lọ́sọ̀ọ̀sẹ̀ nìyẹn. In fact gbogbo owó ọjà mi pátá ni mo ti fẹ́ fi san gbèsè tán. Nínú ẹ̀ máa wò kí n tó wá nǹkan tí màá jẹ àti nǹkan táwọn àbúrò mi náà máa jẹ. Àwọn àbúrò méjì ló wà lẹ́yìn mi, èmi ni mò ń san school fees wọn. Torí gbogbo wàhálà yẹn gan èmi kò ní time fúnra mi mọ́. Ẹ̀yin náà wò mí at my age mi lè yàn nǹkan tí mò ń date àbí ọkùnrin wo gan ló máa fẹ́ fẹ́ mi pẹ̀lú gbogbo bùkátà tó wọ́n wájú mi yìí. Sórí gbogbo ń tọ́ sọ pátá mo gbọ́, gbogbo ẹ̀ ló sì yé mi yékéyéké, àmọ́ ju gbogbo ẹ̀ lọ ọ ní sùúrù náà ni. Jọ gbọ́ sùúrù lónìí àti gbogbo gbèsè tí ìyá rẹ̀ jẹ́lẹ̀ fún ọ kó tó kú àti ti àwọn àbúrò rẹ̀ náà tó sì ń tọ́jú, má gbé sọ́kàn, fi gbogbo ẹ̀ lẹ̀ f'Ọlọ́run kó o sì máa gbàdúrà, máa fàdúrà tí ṣèbí mùsùlùmí ni yín. Bẹ́ẹ̀ ni but Celestial Church ni mò ń lọ. Kò sí yọnu, kò sí ọ̀nà tá a bá fi pe Ọlọ́run ọba tí ì dá wa lóhùn. Gbogbo ọ̀nà pátá ń ló gbọ́ lọ́hùn, gbogbo ọ̀nà ńlá lè fi pè é. Sọ wá rí bí mo ti sọ lẹ́ẹ̀kan, àdúrà ni o, àdúrà ló máa gbà. Àmọ́ àwọn company náà ti wá gba àwọn lóyìn yẹn ń kọ́, báwo ni màá ṣe ṣe àwọn yẹn? Because mo ṣe wà ń sìn mo ti broke, mi ò ní owó kankan tí mo lè fi san gbèsè kankan bí mo ṣe wà ẹ́. Ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó hàn yàrá bẹ́. Ìwọ mọ̀ pé kò sí ọgbà ẹ̀wọ̀n fónígbèsè. Nígbò ti jẹ́ pé kì í ṣèwọ ló jẹ gbèsè, ìyá rẹ ni. Àmọ́ o fẹ́ kí ìyá rẹ ó gbé gbèsè wọnú sàárè, ó sì ń bá a san, àwọn náà sì rí. Àmọ́ ní ìsìn tí nǹkan ti wá fẹ́ máa dojú rú bí ẹsẹ̀ télọ̀, ìgbàkúùgbà tí wọ́n bá ti wá pé wọ́n fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀, ó sì rọra pè wọ́n jókòó, ó ṣàlàyé ní tí ń ṣẹlẹ̀, ó ṣàlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́. Ẹ sì jọ sọ láàrin ara yín pé tọ̀, ìgbàkúùgbà tẹ́ bá ti wá gbowó lọ́wọ́ mi o, iye tí mo fún yín tẹ́lẹ̀ ìyìn lè rí fún yín mọ́ o, iye báyìí bó ṣe lè wù kó kéré mọ́ ní ìmọ̀ rí fún yín o, ló bá tán. Èdè ṣòpọ̀ máa agree. Wọ́n ní wọ́n mẹ́ẹ̀ bọ̀ lápò, oníṣẹ́ dúdú ni àbí pupa. Ìwọ bá tiẹ̀ ṣe tí mo ní o ṣe náà kọ́ ọmọ tí ó ṣẹlẹ̀. Okay sir, má ṣe nǹkan tẹ́ ẹ sọ yẹn. Ẹ ṣe gan ni bá a pọ́n lé. Mansura ọ̀dà ní ìsìn tá a ti wá yanjú ìkan nínú ọ̀rọ̀ méjì tó sọ. Ìbá ní ká kúkú fẹ́ kan ká yanjú ìkejì náà lẹ́ẹ̀kan náà. Èwo tún nìyẹn? Ọ̀rọ̀ tó ní ọkọ tó sọ tó ní bó ti wà kò sí ọkùnrin kankan nú ayé rẹ̀, ọ̀rọ̀ kọfẹ́. Kí ló wá ṣẹlẹ̀? Mansura ṣe bí ọ̀rọ̀ rẹ náà là ń sọ, ó ti ń le jù, ojú rẹ ti ń le. Ẹ má yẹ kí n bínú sí yín ó bá pọ́n lé, ẹ tẹ̀ ti try látàárọ̀, ó yẹ dìde á máa lọ. Tó yí bá wọn ti ń pa yín kí ẹ padà wá. Má bínú o Mansura, èmi rò pé kí n máa ràn ọ́ lọ́ ni o, kí gbogbo iléeṣẹ́ rẹ má lọ daṣẹ́lẹ̀, kí ẹ́ńjìnì rẹ kó má lọ nọ́ọ̀kì. Ẹ̀yin lẹ mẹ́ńjìn ranu yín tó ń dógùn. Oh yeah, listen. One roof. Ta ló ń dín ẹ̀gúsí tó fẹ́ já wa nínú mú tí gbogbo ẹ̀rùn tó ń ta sánsán báyìí? Ọdún lọ sópin o, bàbá mímọ́, fi ṣọ́ rẹ ṣọ́ wa o, tọmọtọmọ. Ohun tí ó pa wá lẹ́kùn o lọ́dún tuntun, máa jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o, bàbá rere. Bàbá mo wá yìn lógo, ẹ jẹ́ káyédè mi mọ́lẹ̀. Jésù mo wá yìn lógo, ẹ jẹ́ káyédè mi mọ́lẹ̀.
Ta ló ṣílẹ̀kùn? Àbí bùrà Bọ̀sún ló ń dín ẹ̀gúsí ni? Jẹ́ kí n tiẹ̀ wá pe Bọ̀sún kí n béèrè nǹkan tó máa jẹ. Bóyá sẹ̀mó àbí pando. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kúrọ̀lẹ́. Ẹ jọ̀ọ́ o, láti bo? Àbẹ́yìn ni neighbor wa. Bísọ́lá lorúkọ mi. Ìyàwó Mr. Bọ̀sún. Mò ń sọ bẹ́ẹ̀ náà. Mo ti ń wo everywhere látàrọ̀ bóyá kí ló ń ṣẹlẹ̀. Ṣé kò sí? Mo ń wò pé ata ló ń dín ẹ̀gúsí báyìí tí gbogbo orún dẹ̀ wá gbalẹ̀ báyìí. In fact, ó lè jáyàn nímú. In fact, mo ní dájúdájú Ìgbò lẹ́ni yẹn máa jẹ́. Ẹ funny gan ma o. Anyways, mi ò kí ń ṣe Ìgbò, Yorùbá ni mí. Wow, then you must be a very good cook o. Àbí ṣé catering lẹ study in school ni? Wàhálà ẹ funny ṣá. Anyways, you are welcome ma. Báwo dẹ̀ ni journey? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ ṣé máa. Ọkọ yín ńkọ́? He's fine. Wọ́n sì dé láti ibi iṣẹ́. In fact, èmi gan ṣèdí látọjà ń sìn ni. But àwọn ṣì máa ń dé before me. Mi wàá mọ wá ìtàn ṣe pẹ́ lénìí. Okay. In fact, inú mi dùn láti mọ̀ yín. And bí mo ṣe ń wojú yín yìí, mo rí pé kì í ṣe oníwàhálà. Èmi ò máa ń ṣe oníwàhálà ń tèmi. Olúwa ṣeun. You are welcome. Thank you ma. Bóyá tí n bá dáná tán, màá wá pè yín kẹ́ má bọ́ wá. Tẹ́ bá mind. Èmi kẹ̀, mi ò mind o. In fact, mi ò lè wait láti taste ọbẹ̀ yẹn wò. Kò sí wàhálà. Tí n bá dáná tán, màá wá pè yín. Báwo dẹ̀ ni àwọn dáàdì yín náà ńkọ́? Ṣé wọ́n ti dé ní tiwọn ni? Rárá, kò tíì dé. Òun gan ni mo fẹ́ pè kí n béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló máa jẹ tó bá dé. Wọ́n máa like sẹ̀mó o. Especially tẹ́ bá ti jẹ́ kó gbóná dáadáa. Tẹ́ bá ti ṣe tán, ẹ wá sí ìnànà mi. Ẹ kanlẹ̀kùn kẹ́ pé Cynthia máa dá yín lóhùn. Samuel, jọ̀ọ́ nítorí Ọlọ́run, má dọ̀wọ́ rú o. Alright sir. Nǹkan tí mo fẹ́ kó bá mi ṣe ò pọ̀. Mo kàn fẹ́ kó bá mi máa ṣọ́ ìyàwó mi náà jà. Bóyá ó ń fẹ́ ẹlòmíì lẹ́yìn mi. But mo máa ń rí wọ́n dé ọjà wọn látàárọ̀ dìrọ̀lẹ́. Wọn kì í jáde. Mo mọ̀ pé ṣọ́ọ̀bù ọ̀gá ẹ̀ kò jìnnà sí ṣọ́ọ̀bù ẹ̀. That's why tí mo ṣe wá bá ẹ̀. Ìwọ kàn má bá mi ṣọ́. Ṣóyẹ. Tó bá ti rí pẹ̀lú ọkùnrin kankan, pe nọ́mbà mi. But tó bá jẹ́ pé kọ́sítọ́mà ọkùnrin ló ń bá wọn rajà tí mo wá rí, ṣé kí n pè yín fún yẹn náà? Samuel, kí ló ń ṣe ẹ́ náà? Ṣé mo ti ever rán ẹ nírú iṣẹ́ báyìí rí? Rárá sá. Dẹ̀yìn ó yẹ kó o ti mọ̀ pé ó ní reason tí mo ṣe wá bá ẹ. Kó bá mi ṣe nǹkan tí mo ní kó bá mi ṣe. Samuel. Okay sá. Ó ti yé mi sá. Mo promise yín tí n bá ti rí wọn pẹ̀lú ẹni ọkùnrin, bóyá ẹni romantic way, màá ṣe fídíò màá send ẹ̀ sí yín. Now you are talking. Are you okay? Yes, I'm okay. Monday, do you know you are beautiful? Èmi ò mọ̀ o. I like your lips. I like your eyes. I like your shape. I feel like kissing you right now. Ẹ wo bọ̀dá Bọ̀sún ẹ̀ka ẹ̀, mi ò like ẹ̀. Ìyàwó yín ńkọ́? Manley, I am still single. Mi ò tíì marry. After all, mi ò tíì fẹ́ sílé. I don't know why I just like you. Ṣé nítorí ẹ̀ lẹ ṣe fẹ́ bá mi wáṣẹ́? Àbà, kò ń ṣe nítorí ìyẹn o. Ṣé mi wá lè ṣe nǹkan fún ẹ láì toast ẹ ni? Honestly, mo kàn like ẹ ni. Àtọjọ́ ta ti wá sílé yín, ta wá ṣe meeting pẹ̀lú dádì ẹ̀ nígbà tá fẹ́ gba lé yẹn. Àtìgbà ẹni mo ti like ẹ. Ẹ dẹ̀ ti nẹ́ni tẹ fẹ́ fẹ́. So, nísìnyí tẹ ti wá rí another fine girl. Torí ẹ̀ lẹ ṣe fẹ́ break àti ìyàwó yín. Dájúdájú, tó bá jẹ́ pé mi ní girlfriend yín, tẹ ti wá rẹ́ lómi tó fine jù mí lọ, ẹ máa fi mí sílẹ̀. Manley, kò ń ṣe bó ṣe rò. Lóòótọ́ kí n má parọ́, mo nífẹ̀ẹ́ girlfriend mi.
ó kàn jẹ́ pé nígbà míì ẹ̀rù máa ń bà mí. Kí ló ń bà yín lẹ́rù? Ṣó mọ̀, online ni èmi àti ẹ̀ ti pàdé and mo máa ń rò ń gbà mí pé bóyá she's the right woman for me or she's not. Àtìgbà wo lẹ ti pàdé? More than a year. But ẹ ṣáà nífẹ̀ẹ́ wọn. Yes, I do. Then ẹ fẹ́ wọn náà, kò sẹ́ni tó perfect. Even tó bá jẹ́ èmi gan lẹ fẹ́, èmi gan ní tèmi lára. Ẹ wò, ẹ jẹ́ ká máa lọlé, ilẹ̀ ti ṣú. Ọlọ́mọ wa ṣàánú mi. Àwọn ọ̀wà tí ọmọpọ́n lé tó ń wù lẹ́nujọ́ mẹ́ta yìí, ó sì ń fún mi lẹ́fọ̀ọ́rí látàárọ̀ tó ti kú òun lé. Ṣé kò mọ̀ pé ó yẹ kóun sì darí padà wálé? So ti rí nísìn, mo ní ó jẹ́ ń bá sọ̀rọ̀, ò ní rárá. Ọwọ́ adájọ́ kò hàn àyìn, òun ronú ń pa rẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Kọ́dà nísìn, ṣé o fẹ́ fúnra rẹ ní ẹ̀jẹ̀ ríru nítorí ìpọ́nlé ni? Òun náà mo jókòó hàn àyín tí ń dúró dè. Ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá sọ kó tó di pé mo fẹ́ wọlé lọ sùn. Ọ̀dà, kò sí ọ̀nà. Jẹ́ àjọjò kóde. Ìyá yẹn náà ni ọba wa méjèèjì. A máa ríra lọ́la. Then, o ní ìdá ti pè mí. I will call you. And again, má chat mi. Tí n bá fẹ́ bá sọ̀rọ̀, má chat ẹ fúnra mi. Báwo ni ṣòwò ń jẹ oúnjẹ yẹn? Yeah, oúnjẹ yẹn nice. Níbo ló ti rà á? Rárá mi ò rà o. Ìyàwó Mr. Bọ̀sún ló gbé fún mi. Mr. Bọ̀sún wò? Mr. Bọ̀sún náà níbọ̀ wa. Ó mì pé ẹni tó wọnú ilé ilé ni tó ṣẹ̀dé. Ó ti ń dáná oúnjẹ fọ́kọ ẹ̀. Ìwọ́dẹ̀ ti ń gbóúnjẹ lọ́wọ́ ẹ̀. A ní wọ́ ta tíjọ́ ń gbénu lé fún bí oṣù kan. O tí ẹ̀ bá gbé pọ́ọ̀tù kaná. Àfi tó bá ra oúnjẹ ń ta tó fẹ́ wọ̀ mẹ́nu kitchen. Yes now, òun wò mí, ṣé mo parọ́ mọ́ ẹni? Ṣé nǹkan tó yẹ kó sọ nìyẹn? Then tell me, Cynthia, kí ló fẹ́ kí n sọ? Láti ibi ta ti kó wá síbí báyìí ni mo ti manage. Àwọn tá fi sílẹ̀ mẹ́yẹn gan, àwọn neighbor wa, wọ́n mọ̀ pé ò kí ń dáná. Mi ò kàn tí ẹ mọ̀ why tó ṣe choose láti máa fìyà jẹ mí for no reason. Tàbá ní kó wọlé ká ṣeré, is a no. Kó tún dáná oúnjẹ tá máa jẹ, is a no. The only important thing tí mo mọ̀ pé ó focus lé lórí kò ju bó ṣe máa make owó lọ. Owó yìí ni. And látìgbà tó ti make owó ọ̀hún náà, bó ṣe ń pa owó ọ̀hún náà tó, bùkátà kankan ò dérí kó ní ọkọ mi ò gbà, mo fi support ẹ̀. Bó ṣe ń pa òun kó pamọ́. Tí n bá yáwó lọ́wọ́ ẹ̀, agídí ló máa fi gbà padà lọ́wọ́ mi. So fẹ́ sun owó jẹ ni. Cynthia, what is it? Kí ló dé? Calm down now, tí ẹ pọ̀. Máyọ̀wá. But ṣé mo wọ́n ń ṣàṣejù ni? Bọ́ ó mọ̀ pé business woman ni mí nà kó torí pé ó pàdé mi. Náà ó fẹ́ kí n fi iṣẹ́ tí mò ń ṣe sílẹ̀ torí pé ó fẹ́ kí n máa dáná ni. Ṣé ìyàwó kitchen ló fẹ́ ni? Àwí tó ń sìn. Ó ní mi ò kí ń support ẹ financially. Ṣé ìwọ kọ́ lọkọ ni? Àbí iṣẹ́ kí ló gbà? Mo ṣáà máa ń yẹ lówó tó bá broke. Gbogbo nǹkan tó sọ pátá ni mo gbọ́. Oní tí ò bá sówó lọ́wọ́ mi, ó máa ń yá mi lówó. Jọ̀ọ́, owó wo ló yá mi rí tí o gbà padà lẹ́sẹ̀kẹsẹ̀ tí má gba sálárì? Àti wípé ṣé kò kí ń ṣe nínú sálárì yẹn náà ni mo ti ń send owó sí mọ́mí ẹ̀ every month? Ọ̀rọ̀ pèsè jẹ́, Cynthia, o ò lè sọ̀rọ̀. Now, káti ẹ̀pà yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Eré orí bẹ́ẹ̀dì ńkọ́ tí n bá ní kó wọnúlé ká ṣeré. Why tó jẹ́ pé gbogbo ìgbà tí n bá ní kó jẹ́ ká wọlé ká láṣepọ̀ ló máa ń complain. Àbà, ṣé mo ti sọ fún ẹ pé tí n bá ti dé látọjà gbogbo ara ló máa ń ro mí? Ìwọ náà ṣàmúrò iṣẹ́ tí mò ń ṣe. Ẹni tó wá fẹ́ tajà kò gbọdọ̀ jókòó because o lè máa expect káwọn customer wá bá ẹ níbi tó bá jókòó sí.
orí ìdúró ni mo máa ń wà tí mo máa create awareness kí mi náà lè rí customer tó máa bá mi rọjà. Wọ́n náà máa wò bẹ́ẹ̀ kí n tó ṣe gbogbo wàhálà yẹn látàárọ̀ kí n tó délé àti rẹ̀ mí. Then stop the business. Kó wá nǹkan mi ṣe. The business is affecting me. Òótọ́ ọ̀rọ̀ nìyẹn. And I am beginning to suspect you. Or even thinking maybe you are cheating on me. That is why tó ṣe máa sọ fún mi pé you are tired always. Báwo ló ṣe máa sọ orú nǹkan bẹ́ẹ̀? Ṣé o trust mi ni? Oh, Bobo. Forget trust o. Wọ́n ti láwọn máa dùn sí ìyá àlè o. Olórí burúkú wo ló sọ bẹ́ẹ̀? Babe, kí ló ṣe? Ṣé ṣàgbádùn oúnjẹ yẹn? Yeah, mo enjoy it. But I know you now. You are a good cook. O ṣé. You are welcome. Bisola, talk to me. You have something in mind. Kí ló ṣẹlẹ̀? Ṣé kí n sọ̀rọ̀? Say it. Ṣé tí n bá sọ̀rọ̀ ò ní bínú? Mo promise mi ní bínú. Ta ni gẹ́ẹ̀tì wà tí ẹjọ́ dúró ń ta yẹn nígbà tó dé? Àyà mi padà wá gbówó wá gbọmọ. Ó dẹ̀ dẹ́rù bà mí. That is Pọ́nlé náà. Ọmọ kíátíkà wa. Ó mọ̀ pé wọ́ṣẹ̀ dé ni. O ti lè dààmú. So since tẹ́ ti ìrora rí. Dáàdì ẹ̀ ní kíátíkà lẹ́yìn. Àdéjọ́ ń gbénu compound náà ni. The other building tó wà lẹ́yìn yẹn lọ́dọ̀ wọn. Okay. So kí lẹ wá jọ ń sọ? Nothing serious. Ó ń wáṣẹ́ ni, so ó wá bá mi. So èmi àti wa lọ sí Ìkẹjà. Tóró ní ọ̀rẹ́ wa kan tó ti sọ fún mi tẹ́lẹ̀ pé tí n bá bóun rèèyàn, òun ní the sales girl. Though mo try number ọ̀rẹ́ mi yẹn ká tó lọ, but kò gbé. Mo ṣáà mú lọ bá. Ìgbà tá a dẹ̀ máa dọ́dọ̀ ẹ̀, ó lóun ti gbẹ lómi. So bá ṣe kúrò ń bẹ̀ yẹn, mo ṣáà ní kó máa lọlé. Mo tún try láti bá fojú síbòmí bóyá màá bá rí. But ìgbà tó máa di bíi 4:30, mo ṣàrí tó tún dé. Wọ́n lé kí ló ṣẹlẹ̀. Ó ní ṣé ẹ ti gbàgbé ni ẹ̀yin náà lẹ́ni kí n pè yín ní 4:30 pé mo dẹ̀ try number yín kò lọ. That's why tó ń ṣe wá mo ní kó má bínú. Òótọ́ ni èmi ni mo ní kó wá. And mo wà pé okay kó kúkú jókòó. Since tí èmi náà mi ò ní pẹ́ close kakú jọ máa lọlé. So bá ṣe ń délé mo rí pé ó rojú kókó mo wá ní kó má worry. Mo kàn encourage náà ni pé kó má worry pé ó máa tó ríṣẹ́ lágbára Ọlọ́run màá bá gẹ́ẹ̀tì kan. Ṣé ó lè ṣiṣẹ́ níbi tó jìnnà? Bọ̀ ó máa kúrò lọ́dọ̀ àwọn parent ẹ̀ o, ó máa lọ dàgbà lé ni o. Báwo ni bẹ̀yẹn ṣe jìnnà sí? Because bí mo ṣe ń wo ọmọ yẹn ó dàbí pé òun nìkan ni lọ́wọ́ àwọn parent ẹ̀. Mi dẹ̀ rò pé wọ́n máa gbà láàyè kó lọ síbi tó bá jìnnà. Ìbàdàn ni o. Mo lè bá pe ọ̀gá mi kí n sọ fún wọn pé àbúrò mi kan ń wáṣẹ́. Ìbàdàn kẹ̀, ibẹ̀ yẹn jìnnà o. Mi ò rò pé wọ́n máa gbà láàyè kó lọ bẹ̀ yẹn o. Wo má worry ara ẹ̀, màá bá ríṣẹ́ nù Ìkẹjà. Ìkẹjà tóbi, so every time làwọn ọmọ ọṣẹ́ yẹn máa ń lọ. Ẹlòmíà dẹ̀ tún wọlé. Then òun mature. Màá bá rí kan, má worry, màá bá rí kan nù Ìkẹjà. But ṣó dé lójú pé ojú ò sí lára ọmọ yẹn? Abba Bisola, kí ló ń sọ yìí? Nígbà tí Ọlọ́run wò mí sùnsùn tó dẹ̀ fi ẹ́ lé mi lọ́wọ́, the most beautiful woman in the whole world. Kí ni mo tún ń wá? Bọ̀sún, jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fi Ọlọ́run bẹ̀. Má disappoint mi o. Mo wá síbí nítorí ká lè bá planning wedding wa ni. And àwa méjèèjì a ṣì ní time láti rò bí a ká ṣe àbí ká má ṣe. So Bọ̀sún, are you ready? Yeah, I'm ready. Okay, èmi náà ti ready. Oh yeah, listen. Dákun ọkọ mi, ìwọ náà sáà máa rúrìn tẹ́gbọ́n rẹ̀ rìn. N fẹ́ kí ìwọ náà tún rí rúrìn báwọn. Ìwọ náà sáà rí bí ti máa bá rẹ̀ sọ̀rọ̀ pé kàn máa fi gbogbo ìgbà máa pariwo mọ́. Àmọ́ síbẹ̀ náà, n fẹ́ kí ìwọ náà wá yàyọ̀ pọ̀rọ̀. Bọ́ bá sì wá mọ̀ pọ̀ ọtí tán tó fẹ́ mọ́kọ wálé. Kò sí wàhálà èèyàn náà dà. Òyì kúkú sọmọdé mọ́.
àmọ́ tó o bá jẹ́ kí gbogbo àwọn ọkùnrin oríṣiríṣi máa gorí rẹ̀ kó tó di pọ́ pàdé eléyìí tí ó gbé ọ sílé, irú ojú wo gan-an lo fẹ́ kọ́kọ́ rèé ó máa fi wò ó nígbà gbogbo ilé iṣẹ́ bá ti bàjẹ́? Dákun, mo bẹ̀ ọ́ ni, mọ́ lọ ọ̀dọ̀ ọlọ́pàá àgbàlagbà mọ́. Bàbá àwọn ò láǹfààní kankan tí ó ṣe fún ọ, nǹkan ń tán ọ ni. Sọ̀rọ̀ mi yé ọ, ọkọ mi. bẹ́ẹ̀ ni mà, nítorí pé wọ́n promise mi pé àwọn máa bá mi wáṣẹ́ ìjọba, nítorí ẹ̀ ní ṣe máa ń lọ sọ́fíìsì wọn. But mo ti sọ fún wọn lénìí pé ó dìgbà tó bá mi wáṣẹ́, if not mi ní dọ́dọ̀ wọn mọ́. Kí ló wá dé tó ọmọ ń fọ ọ̀rẹ́ rẹ̀ rètí parọ́ ń gbogbo gbà? Ẹ má bínú mà, mo mọ̀ pé tí n bá sọ fún yín pé mò ń lọ sọ́dọ̀ wọn ẹ̀ ní jẹ́ kí n lọ, àti pé mi tiẹ̀ wá mọ̀ pé ẹ ti ká mi. Ọ̀sá gbọ́dọ̀ sí irú rẹ̀ mọ́ lọ bì kankan mọ́. Gbogbo tó bá sì jẹ́ nǹkan tí ń dùn ọ lọ́kàn wá bá mi sọ. Gbogbo ohun tó bá fẹ́ ṣe jẹ́ ẹ mọ̀ mọ̀. Èmi sáà mo bí ọ, èmi nìyá rẹ̀. Kò sí wàhálà mà. Dádì ńkọ́? Wọ́n wà nù yàrá wọn. Àjọjọ́ kan ààyè náà ní tá à ń retí rẹ̀ kó tó di pọ́n wọ yàrá lọ sùn tiẹ̀. Káàárọ̀. Káàárọ̀ dear. Báwo ni night ẹ? Yeah, it was fine. And you? Sista Bísọ́lá, ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ rí yín ni. Wọ́n dàbí pé níbọ̀ wà nìyẹn o. Mo mọ̀. Kí ló dé tó wá ń kọ̀lẹ̀kùn wa láàárọ̀ kùtùkùtù? Tá bá wà lórí ara wa ńkọ́? Just stand up, lọ dá lóhùn. O mọ nǹkan tó fẹ́ rí ẹ fún náà. Àbọ̀ ń bára wọn sùn ni. Sista Bísọ́lá, ẹ káàárọ̀. Ẹ jọ̀ọ́ má bínú sí mi pé mo wá dúró mọ́ yín lójú o. Kò sí wàhálà, àti ẹ̀ ti jí. A kàn ń gbàdúrà ni. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ jọ̀ọ́ mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín ni. Mi ìbá dẹ̀ ní kí n lọ rà ń ta, bọ̀ àwọn tó ń tajà ń ta wọn kì í tètè ń ṣiṣọ́ o. Mo dẹ̀ fẹ́ ṣe breakfast fọ́kọ mi kó tó lọ bíṣẹ́. Àwọn nǹkan wo lẹ need? Ẹ jọ̀ọ́ mi mọ̀ bóyá mo lè gẹ́ẹ̀tì ọbẹ̀ ẹ̀gúsí díẹ̀ lọ́dọ̀ yín àti ráìsì díẹ̀. Mo fẹ́ boil ẹ̀ fọ́kọ mi kó tó lọ bíṣẹ́. Rice àtẹ̀gúsí. Why tẹ́ ṣe bread and tea fún wọn? Kẹ́dẹ̀ bá wọn dẹ́yìn sí. Why tẹ́ fẹ́ fún wọn ní rice àtẹ̀gúsí? Tó bá tiẹ̀ jẹ́ ata dídín sìn, ìyẹn sì bẹ́tà. Mi ní bread àtẹ̀yìn lé ni. Okay, kò sí problem. Èmi náà fẹ́ lọ dáná fọ́kọ mi sìn ni. Mo lè ṣe tọkọ yín náà mọ̀ tẹ́ bá mind. Ẹ ṣé gan Sista Bísọ́lá. But tẹ́ bá mind, ṣé mo lè join ní kitchen ká dìjọ prepare papọ̀? Alright, kò sí wàhálà. Ibo ló lọ? Mo lọ ra nǹkan ni. O dẹ̀ má ti lọ. Jẹ́ kí n bẹ wá nǹkan sí kó lè fi sínú kó tó máa lọ. Kí ló ń pa ẹ́ lẹ́rìn now? Wait, do you mean it? Yes now. Okay, I'm waiting. Mo ṣì ní time. Alright, fún mi ní ìṣẹ́jú kan. Àbí mò ń lálàá ni. Cynthia, ó fẹ́ dáná. Breakfast. Okay o. So, ọ̀rọ̀ tí mo sọ sí ẹ lálẹ́ àná, ó wù ẹ́ lára. So, tí mi bá ti pariwo lé ẹ lórí, ò ní mọ̀ the right thing. Well, this is not your first time. O ṣe máa pretend báyìí. Tó bá ti ṣe fún bí ọjọ́ mẹ́ta ń sìn, ó wá tún switch. Ẹ jẹ́ ká máa wọjọ́ tí lè máa fi last. Babe, mo wà restroom o. Alright, tó bá ṣe tán mo ní gist fún ẹ. Alright, kò sí wàhálà. Mo ń bọ̀. Obìnrin, wọ́n ti dé pẹ̀lú gist. Oh yeah, listen. One roof, one vibe. Mi mọ̀ bí tẹ́ ẹ gbé òró àtẹ̀yìn sí. Inú kábínẹ̀tì ló wà, mi ò dẹ̀ lọ́ọ̀kì ẹ̀. Ẹ má worry, má ṣe torí time ti lọ.
Okay ma. Daddy ẹ káàárọ̀ sir. bóò ni ṣé dáadáa la jí? A dúpẹ́ sir. ọlọ́run ṣeun. lálẹ́ àná èmi àti ìyá rẹ̀ lájọ ń dúró dè ọ́ ńgbà tó tètè wọlé, àmọ́ ńgbà mo rí i pé ojú mi ti ń ṣú tójú fẹ́ máa ta mí lèmi wọlé lọ sùn. ńgbà tá a wá jí láàárọ̀ yìí ni wọ́n á ṣàlàyé fún mi pé tọ̀ òun padà dúró dè ọ́, ìwọ àti ẹ sì sọ̀rọ̀, òun sì ti bọ́ sọ èyí tí ń jù tọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sir, mo ti sọ fún wọn ibi tí mo lọ. ọ̀dà kò sí ìyọnu, àmọ́ láfikún lórí ọ̀rọ̀ tí ìyá rẹ̀ bọ̀ sọ, kínní kan ni mo fẹ́ kọ́ ọ máa rántí kó sì máa ró kólókóló nú ọkàn rẹ, wípé ọjọ́ kan ọjọ́ tó sùn lálẹ́ tó wàá wo ẹ̀gbẹ́ rẹ ọ̀tún tó ò ní rí mi ń bẹ̀, ó wo tòsì ò ní rí ìyá rẹ náà ń bẹ̀, àwa méjèèjì àní bọ́ jí lọ́jọ́ náà, tó túmọ̀ sí wípé lọ́jọ́ náà ìwọ nìkan ni ó kù àtiwà rẹ, kò ní sí àfọ̀rọ̀lọ̀, kò ní sí ẹni tó máa bá dámọ̀ràn bí ìyá àti bàbá mọ́. àdúrà mi ni wípé kọ́lọ́n jẹ́ ọpẹ́ kọ́mọ́ tí ìyá wa báyìí. nítorí náà ọmọ mi, gbogbo ń tọ́ ọ bá fẹ́ ṣe láti sìn tí ó jẹ́ kí ọjọ́ iwájú rẹ kó lè bá a nítumọ̀ sí ọ, òun ni mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ṣe. bí ó bá sínú ọkàn rẹ tẹ́lẹ̀ pọ́nlé, bẹ̀rẹ̀ sí ní rò báyìí wípé ọjọ́ kan ìwọ nìkan ni ó kù, ìwọ ló mọ̀ fúnra rẹ lóúnjẹ, ìwọ ló mọ̀ fúnra rẹ lómi, kò sẹ́ni tí ó máa bọ́ wípé kí ló dé tó ọpẹ́, ibo ló ń lọ. ǹjọ́rọ̀ mi yé ọ, bẹ̀rẹ̀ ní ìsìn kó o bẹ̀rẹ̀ sí ní gbègbèsẹ̀, torí ìrìn tó bá rìn ní ìsìn ìní ọ̀fà irú ọkọ tó fẹ́, ìní ọ̀fà wá. bọ́ ọ bá rìn dáadáa ọkọ gidi ọ wà, bọ́ ọ bá rìn nídàkejì náà ìdàkejì ọkọ náà ni ọ wà, tí Yorùbá máa ń pè ní ọkọ. ǹjọ́rọ̀ mi yé ọ? Bẹ́ẹ̀ ni sir. tọ́ ọ̀rọ̀ mi ò jù bá ń lọ. Daddy ẹ má bínú, ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. fún àǹfààní ara rẹ náà ni ọmọ mi, lọ́jọ́ orí tiwa yìí kí ló tún kù? àmọ́ ń tó bá mọ́ ọ láà ní ìsìn, irú rìn tó bá rìn ní ìsìn iná ni ó mọ́ ọ láà dàgbà, iná ló sì máa wù ú wà ńgbà táwọn ò bá sí mọ́ tá a bá lọ. àwa ti wáyé, Ọlọ́run fún wa lọ́mọ, a sì tọ́mọ. ǹjọ́rọ̀ mi yé ọ? a tọ́ yín nítọ́ wípé kẹ́ ẹ lè bá wúlò fúnra yín, àmọ́ ńgbà tó yá oníkálukú yín ó bẹ̀rẹ̀ sí ní mú ọ̀nà tó mọ̀ pé ó wu òun tóun fẹ́ gbà. ẹ̀gbọ́n rẹ ti ṣe tiẹ̀ ni ló ń ṣe lọ́ọ́ yìí. ntẹ́gbọ́n rẹ ṣe bọ́ bá pé tó kò sí yọnu, bí ó sì pé náà Ọlọ́run máa bá ń dúró tì bí ó bá wà. àmọ́ bó náà bá bímọ, ẹ tọ́ ọmọ yín, ẹ tọ́ wọn sọ́nà kí wọn ó lè bá a dá dúró ńgbà tẹ́yìn náà ò bá tún ní sí mọ́. àmọ́ o, àṣìṣe kan tèmi àti ìyá yín ṣe ni pé gbogbo ọjọ́ ayé wa pátá ọmọ la fi sìn, ààrán ti sinra wa, ààrán ti tọ́jú ara wa. ìwọ má ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ kó má bàa di pé ọ padà máa fi ewu orí àgbàlagbà ara máa ṣe wàhálà káàkiri kẹ́ ẹ tó jẹun. èròǹgbà tiwa ni pé bá a bá tọ́ yín, bẹ́ẹ̀ bá dàgbà ẹ̀yin lẹ máa fún wa lóúnjẹ. àmọ́ wẹ̀gbọ́n rẹ ǹjẹ́ wàá mọ̀ pé yóò padà sán lọ bí ẹyẹ. nínú ìwé mímọ́ gan-an wọn àfìdí rẹ̀ múlẹ̀ pé tipátipá tìkúùkù
gbogbo òbí tó bá tọ́mọ ìní ọ̀jẹ̀ ń jẹ ọmọ. Òbí kọ̀ọ̀kan ó gbìyànjú tiẹ̀ ní lórí ọmọ. Wọ́n tọ́mọ. Ńgbà ọmọ náà bá sì dàgbà, òun náà ó bí tiẹ̀. Yóò tọ́ wọn bó ṣe yẹ kó tọ́ wọn. Àmọ́ ntọ́mọ bá ṣe fún òbí, ẹ̀san ni ọmọ tiẹ̀ náà ó ṣerú ẹ̀ fún. Ọlọ́run ò bímọ, àmọ́ ó bí ẹ̀san. Ǹjẹ́ o ti gbọ́, Pọ́nlé? Máa rórìn tó máa rìn. Ṣe dáadáa nítorí ara rẹ náà ni. Okay, sir. Ẹ ṣé gan, sir. One roof, one vibe. Love drum rhythm. Ọmọ ikọ́ kò gbé kọ́ mi. Housemates, we fight, we quarrel, we are happy. We are happy. Housemates, we fight, we quarrel, we are happy. We are happy. Oh yeah, dance, make you forget the worry.